أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. الله. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. يقول الشيخ رضوان المحامي قصيدته لشكراني لكرامي الله. فإبراهيم أولهم وهذا الله. ولا تجي أبي نور الظلام الله. كذلك حامد الدكتور لاغونجو الله. أخي خير المربين الكرام الله. وبعدهم فآدمنا الإلوري الله. أبونا في الفنون أبو الوسام الله. إلهي رحمهم أنت الرحيم الله. فأدخلهم غدا دار السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا الله ليثبتوك أو يقتلوك أو يخرجوك الله. ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله العظيم. وليتك تهلو والأنام مريرة وليتك ترضى والأنام غضاب. وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب. إذا نلت منك الود فالكل هين فكل الذي فوق التراب تراب. mo kí ìkàlẹ̀ wa ní àyà àlùbáríkà tá a wà yìí. Hayyakumullah. Ejú àpapọ̀ wa níbí ìran mẹ́ta náà ló wà níbí. Hayyakumullah. tá a bá fi kan kún ó di mẹ́rin. ẹlẹ́ẹ̀kẹrin yẹn ò sí ń bí. àwa tá a wà ń bí mẹ́ta ni wá. àwọn tí wọ́n ń ṣètò yìí ìran kan ni wọ́n. àwọn tí wọ́n pe gbogbo wa tí gbogbo wa wá dá wọn lóhùn. àwọn jàmáà Sheikh Abdulwasin Atayese bẹ̀rẹ̀ látòrí àwọn náà. Damallahu hayata. gbogbo wọn bẹ́ẹ̀ láì dẹ́nìkan sí mo kí wọn. كثروا في العد جميعكم وكلاكم يضمر في الخلد. رضوان لاغونجو يذكركم ويحييكم أهل الرشد. ìran kejì nínú wa náà ni ìran gbogbo àwa tí wọ́n pè. ń bẹ́nu wa àwọn tí wọ́n fi máìkì lé lọ́wọ́ tí wọ́n ti sọ̀rọ̀. èmi yìí náà ń sọ̀rọ̀ lọ́wọ́. àwọn míì náà tó sọ̀rọ̀ nínú àwa tí wọ́n pè ní.
nínú wọn náà ni Shaykh Abdulqadir onílé márùn Abdulqadir. كفر في العد جميعكم nínú wọn náà ni Imamu Kanda. وكلاكم يضمر في الخلد nínú wọn náà ni Alfa wa Yasalunaka. Ridwan Olagunju yadhkurukum nínú wọn náà ni Alfa wa Dr. Habib Akinwumi láti Markaz. wa yuhayyikum ahla rashadi. àwa tí wọ́n pè nù ni ìran kejì nù àti gbogbo òjókòó láì dẹ́nìkan sí. inú wọn náà ni Alfa wa Ribidesi sọ̀rọ̀sọ̀rọ̀ gbẹdẹgbẹyọ. àwọn náà wọ́n ń bẹ nínú àwọn tá a gbọ́rọ̀ wọn ń bí. Kufirun fil adi jami'ukum bó ṣe jẹ́ pé Sheikh wa Akinwumi náà ń bẹ nínú àwọn tá a gbọ́rọ̀ wọn ń bí. wa kilakum yudmaru fil khaladi. ìran kẹta ó níbi tí wọ́n wò sùnsùn pé bẹ́ẹ̀ ló fi ti ètò yìí. Ridwan Olagunju yadhkurukum àwọn ni host wa àwọn ni wọ́n accommodate wa. wa yuhayyikum ahla rashadi. bá ń ṣe dìkìrà Sheikh Adam Abdullahi Al-Ilory kìí ṣe ẹ́ ní ààyè ẹ ló lè gba kínní ni àmọ́ ààyè tìyìn ọ̀sẹ́ni tí ó ṣe juhudu ẹ̀ nínú ààyè tó lè gbá ni. àwa lọ́dọ̀ bàbá wa Rọ̀yísù Nìkọ́ọ́bà ó tó díẹ̀ kìí pósù mẹ́rin ṣẹlẹ̀ kan wá ṣẹlẹ̀ bàbá Rọ̀yísù Nìkọ́ọ́bà wọn ń ṣàlàyé kí la ṣe wọ́n wá ní kọ́ọ̀sì láti pe bàbá wa àgbà lágége bàbá wa Mudir. damallahu hayatahu. bàbá Mudir wa ń sọ yìí pé àdúrà tán fẹ́ ṣe yẹn kò ń ṣe ní ìwé alẹ́ lè gbé lọ o ẹ jẹ́ kí n mọ ibi tẹ́ ẹ fẹ́ gbé lọ àmọ́ nínú ibi tó wá sọ́kàn mi báyìí tí ń darúkọ fín kẹ́ ẹ lọ́bẹ̀ ẹ lọ́dọ̀ Haruna Rasheed. Allah. ọmọ dáadáa lọmọ yẹn mo fi yún ní náà tí bàbá wí ṣahada nìyẹn fún yín látọ̀dọ̀ bàbá wa ọ̀gá wa lónìí. Kufirun fil adi jami'ukum wa kilakum yudmaru fil khaladi. mo fi lẹ́yìn ní kí wa jama'atan mo wá fẹ́ ṣa èèyàn méjì kíkí tó sọ̀rọ̀ tí ń bá sọ mo fẹ́ ṣa àfáà Abdulwasin ìkí mo fẹ́ sa àfáà Yasalunaka kí mo jẹ gbèsè kí n kí àfáà Yasalunaka nígbà tí mo lọ Abẹ́òkúta ń jò ní ẹnìkan ń ṣe Al-Ilory dé ń bẹ̀ wọ́n kó kó àfáà náà ní Abdulhamid Dodowi ẹ̀ngbà tí ó wá pè mí sí wàásí ń bẹ̀ òun bá mi sọ̀rọ̀ ó tún wá bá mi sọ̀rọ̀ láhàn àfáà wa Amirul Jaish fún Kọ̀dìríyà níbẹ̀ Adam Jami ọ̀pẹ̀lọyẹ̀rú inú ọ̀rọ̀ tó wá ń bá mi sọ ni pé gbogbo ètò tí mò ń ṣe mi ò dá ṣe o ó lọ́wọ́ Yasalunaka nù. Allah. mo wá lọ bẹ̀ ọlọ́run ọ̀wá ní mi níran kínkín bẹ̀ mo wá rí i pé mo jẹ gbèsè kínkín torí pé ẹ̀yin lẹ dáadáa lẹ̀ mo kí yín ẹ kú iṣẹ́ tọ́lọ́run ní kẹrẹ́ ní tẹ́wọ́ gbà lọ́wọ́ yín lójú ayé yín ọlọ́run jẹ́ àṣẹ pẹ́. Àmín. lérí báàní Yasalunaka pọ̀ náà Al-Qur'ani ibi tó bá rántí lọ bẹ̀. Yasalunaka anir ruh. ṣé kò sí wá òun bẹ̀. Wa yasalunaka anir ruhi kulir ruhu min amri rabbi. Wa ma utitum min al-ilmi illa qalila. àdáṣà kìkì tí yín nìyẹn àdáṣà kìkì Alfa wa Jaqmal ìjọ téèyàn bá ń ṣe dáadáa tí ọba tí rẹ ni tẹ́wọ́ gbarú dáadáa ní lọ́wọ́ ẹ̀ kíní ni ò tí ì kún tó. Allah. ọlọ́run ròyìn anabi Ismail nínú Al-Qur'an ó ní wàdìkúrí fílì kìtàbí Ismaila. wàdìkúrí fílì kìtàbí Ismaila innahu kana sadiqal wa'di. ọlọ́run ròyìn anabi Ismail pé yí ṣàdéhùn yí pàdéhùn. wa kana rasulan nabiyya.
Ọlọ́run ò torí ẹ̀ sọ pé òun yọ́nú sí i tó ń ti bí ṣe ṣàdéhùn tí pàdéhùn pàpín tọ́lọ́run fi tẹ̀lé ni pé. wa kana rasulan nabiyya. Ànábì mi ni òjíṣẹ́ mi ni pàpín tọ́lọ́run wínú. Ìgbà wo lọ́lọ́run tó wá sọ pé mo yọ́nú sí i. wa kana ya'muru ahlahu bis-salati waz-zakati. wa kana 'inda rabbihi marudiyya. Dèdèrú dáadáa tóun ṣeun ni ìwọ̀n ti àwọn ọmọ ẹ̀ síbi káwọn náà máa ṣe bẹ́ẹ̀. Bí n bá ń kírun bí n bá ń yọ zaka ń ti àwọn ọmọ ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀. Gbogbo èèyàn mọ̀ yín pé ọmọ bàbá Lágége ni àwọn ọmọ yín náà wá gbé tò dání ètò bàbá Lágége. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé mardiyu lẹ́yìn náà. alhamdulillah. Àwọn wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo wá gbọ́ tí bó ṣe lè wù kápẹ́ tó ń bí kájókòó kọ́rọ̀ tó kàn wá. Alhaqu falhaq. Allah. Nígbà tá a débí nínú àwọn tá a bá ń bí ni àfa Kíwù. Ìrìn Àbújá ń sì ń bẹ́ nù rìn wa. Àmọ́ àfa àti débí ṣáájú wa. Mo wá dákẹ́. Bàbá Mudirul Markaz. adamallahu hayatahu. Wọ́n wá jíṣẹ́ wọn. Táwọn bá dẹ̀ ti sọ̀rọ̀ àṣẹ ni. hayyakumullah. Kódà bí wọ́n bá sọ yí pé ìjókòó tẹ́ wá yẹn o ẹni báyìí nìkan ni kó sọ̀rọ̀ ẹ má gbọ́rọ̀ fẹ́ lòmíì ta ni ó takò. Wọ́n wá ní kí n sọ̀rọ̀. Kí n sọ̀rọ̀ ni wọ́n tún fi sáyìn wípé ọmọ mi pọ̀ àwọn tí mo ọmọ ránṣẹ́ pọ̀ àwọn tí mo lè ránṣẹ́ pọ̀. Ẹjọ́ tí bàbá wa Ṣàráfà tó jẹ́ bàbá àdínì gbogbo ilẹ̀ Yorùbá tí rọ́bìtà fi wọ́n jẹ lábẹ́ àṣẹ bàbá wa Mudirul Markaz. Ẹjọ́ tí wọ́n ń ṣe ìyàwó ọmọ wọn bàbá Mudiru ni wọ́n pè. Bàbá Mudiru wa ní bàbá wa Sàrújígùn ní ẹ̀ wí ẹ líìdì ikọ̀ tí ó lọ láti Markaz lọ wọ́n tó mẹ́jọ tí wọ́n wá. Wọ́n wá sọ fún wọn yí pé tẹ́ ẹ bá débẹ̀ Ọlágúnjú ó pàdé yín òun ni ẹ fún ní wàásì. Allah. Dédé irú tí wọ́n ṣe ń jọ ní náà ni mo ṣe ìsáàbù tí wọ́n wí nísìnyí náà ni mo ṣe sí. Allah. Habibal malayina rukuna safa. Mudiran limarkazina. Afa Haruna Rashid àwọn ọmọléke oyin ni wọ́n nàró látẹ̀kì. La anta limamu takudu lana bitawiyati dini da bidua. Ọ̀dà kọrin ìnìgúnlẹ̀ mo ti wá mọ̀ túmọ̀ dídé wọn. Malayina rukuna safa. Mudiran limarkazina zali'ula. Bó ti dànù ni bó ṣe yẹ kó rí nù ni. La imamu takudu lana bitawiyati dini da bidua. Haruna Rashid ti dìde. Fina ukulan badat. Mukita al-imama wa sharra ar-radda. Alfa wa yasalunaka wọ́n ti dìde. Lilmudiri al-baqa. Amidu Haruna Rashid ti dìde. Káwá sọ wípé ní Asadul Waizin Jaqmal látàyè gbogbo ọmọ kéwù ni wọ́n dìde. Ọlọ́run ṣàpọ́nlé yín ní Darul Ulum. Lilmudiri al-baqa. Bi'afiyati al-jismi tula. Ẹ jẹ́ ṣe amínà gbogbo àdúrà ni wọ́n ń ṣe fún bàbá wa ni. Saraki Haruna Rashid àwọn náà dìde. Bí wọ́n ti fi orin ní ṣàdúrà fún bàbá wa Mudir nínú àwọn áńtẹ́ẹ̀mù wa ní Markaz ọ̀kan nìyẹn ń bẹ̀. Ọlọ́run kó gbàdúrà náà fún wọn. Suratu Quraish. Bismillahirrahmanirrahim li ilafi Quraish ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Àfáà wọn ní kí gbogbo wa jókòó. Ọ̀rọ̀ à ń ṣe dé. Àfáà Jaqmal ti dá lójú lẹ́ẹ̀kan. Mo wá fẹ́ fọ̀rọ̀ tèmi mo fẹ́ fi tẹ̀lé tiwọn. Àwọn tí wọ́n ń sọ wípé dé ọ̀tọ̀ náà
wọ́n ń jẹnu ara wọn yà ni. ẹ ṣe dé ń bẹnu alukur'an. Hayyakumullah. ogbon tí mo fẹ́ sọ pátá mò ń fi ń tẹ̀ lọ́rọ̀ àlùfáà wa táyé ṣe Jaqmal mò ń ṣe sáré ọ̀rọ̀ wọn ni. bẹ́nìkan bá ní dé ọ̀tọ̀nà ń jẹra rẹ̀ ń jẹnu ara rẹ̀ ń jẹ́ níyà ni. kí ló jẹ́ ń wí bẹ́ẹ̀? Sheikh Adam sọ fún wa rahimahullahu ta'ala. Amiina. nínú nizamu ta'lim wa tarikhuhu fil alam al-islami. tọ́bọ̀n ẹlẹ́ẹ̀kẹrin èyí tí baba mudiru markasi tún tẹ̀ nígbà tí ó sí baba Sheikh Adam mọ́ 2009 ni wọ́n tẹ̀ 1430 Hijriya tẹ́ bá wọ page 26 27 níbẹ̀. Sheikh Adam ń sọ̀rọ̀ alákọ̀ tí ń bẹ láàrin al-islam wal-ilm. ìhàwó ni ẹ̀sìn islam kọ sí ìmọ̀. wọ́n mú àwọn aya al-Qur'ani bíi mẹ́rin wá tí ń sọpọ́ọ̀tì pé dandan ni mímọ̀. nínú ẹ̀ ní ìkàrà bismi rabbika alladhi khalaq onákọ́mú wa. èyí tí wọ́n mú wá tẹ̀lé o náà ni shahida Allahu annahu la ilaha illahu olẹ́lẹ́kejì. innama yakhsha Allaha min ibadihi al-ulama tọ́wọ́n suratu Fatir olẹ́lẹ́kẹta tẹ́lẹ̀kejì ń bẹ ní Al Imran ẹlẹ́kẹrin nínú wal qalam. lẹ́yìn yẹn Sheikh Adam wá sọ àwọn àkúwàlì kan tọ́lọ̀ ń lò nínú al-Qur'ani tó wà nínú mustalahatu mímọ̀ nínú ẹni al-qira'atu wal-kitaba. wọ́n ní ìgbà mẹ́tàdínlógún 17 17 marra al-Qur'ani para ẹ̀. nínú ẹni kalimatu tilawa 62 marra 62 times ọgọ́ta àti méjì al-Qur'ani para ẹ̀. nínú ẹ̀ òun náà ni al-kitabatu bima'na al-khatti wọ́n ní al-Qur'ani para ẹ̀ ní talatu mi'a marra. nínú ẹ̀ ní al-qalam al-Qur'ani para rẹ̀ ní 4 marrat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi tí mo wá fẹ́ lò ní pé bàbá wa ní wa in lam yarid fil Qur'ani ayatun tadullu ala alaqati al-aba'i ma'a al-abna. tá a bá wá rí nínú aya al-Qur'ani aya tí ń sọ̀rọ̀ nípa relationship àwọn òbí sí àwọn ọmọ. gbogbo ń tá a bá rí nínú al-Qur'ani aya tí ń sọ̀rọ̀ nípa relationship al-asatiz sí talamiz tá a bá rí gbogbo ń tá a bá rí níbẹ̀ tí ń sọ̀rọ̀ nípa alákọ̀ bàbá sọmọ tentobic tamamen alala alaqati bayna al-muallimina wat-talamiz. Allah. gbogbo ń tá a bá sì rí níbẹ̀ tí ń sọ̀rọ̀ nípa adabul muamala láàrin anabi àtàwọn sahaba rẹ̀ tentobic tamamen sí ń tọ́yẹ kọ́ máa ń ṣẹlẹ̀ láàrin àfà àtọmọ kéwú. aya kan wà ń bẹ nínú al-Qur'an níbi tó al-Qur'ani ti wí pé fàyídà àfọ́dútún fàyídà qadaytum manasikakum fadhkurullaha kadhikrikum aba'akum aw ashadda dhikra. bẹ́ẹ̀ bá parí iṣẹ́ ájì tẹ̀ ń darí bọ̀ wálé ẹ má gbẹnu tì ẹ sì má rojọ́ tí ò wúlò fún mi. fadhkurullaha ẹ má rántí ọlọ́run yín. kadhikrikum aba'akum. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rántí àwọn òbí yín. aw ashadda dhikra. kódà ẹ rántí ọlọ́run kó tún tóbi jù bẹ́ẹ̀ lọ. Allah. ìrántí àwọn òbí yín ń bẹ̀ yẹn mo gbé sípò pé a lè lò ó fún ìrántí àwọn àfáà yín pàápàá jùlọ pẹ̀lú tí mo ti mú wá nínú nizamu ta'lim tí Sheikh Adam wí ní pages 26 27 pé tá a bá rí inú al-Qur'ani aya tí ń sọ fún wa nípa àlákọ̀ tó yẹ kó wà láàrin àfáà àtọmọ kéwú gbogbo ń tó bá wà ń bẹ̀ nípa àlákọ̀ bayna al-aba'i wal-abna'i intibaku rẹ̀ yasuduku alala àlákọ̀ bayna al-asatiz al-muallimin wat-talamiz. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. àwa lè rẹ́ni tí ó sọ wípé kàdíkìrì kúntàlù Kùránì wí ń bẹ̀ òní kò pa wá láṣẹ kárántí àwọn òbí wa. ẹnu amúrù tó wà nù àyà òní wípé fọ́díkùrú ńlá à ibẹ̀ òní kan ní amúrù ti wá pé ẹ rántí Ọlọ́run. àmọ́ kàdíkìrì kún rìwáyà lásán ni ìtọ́lọ́hún mọ̀ pa àmọ́ ṣe tọ́mọ̀ pa afẹ́ kò tí ì di amúrù àwa wá sọ fún pé amúrù
Ayakumullah. ìdí tó fi jẹ́ amúrù ni pé lóòótọ́ àyà mi wà tọ́jọ́ mọ́rù báwọn náà irú ibi tálùkùránì ti ní kàmáyé isaluku faru mina ashabil kubur. Ya ayyuhal ladhina amanu la tatawallaw qawman ghadiba Allahu alayhim. tí wọ́n bá wí bẹ́ẹ̀ wọ́n lè sọ wípé ọ̀dà ibi tálùkùránì ti yọ wípé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n já kàmùnà àwọn kèfèrí tí wọ́n já kàmùnà wípé bẹ́ẹ̀ bá ti jùyàn sínú sàréè ó ti tán ní kò sẹ́jọ́ kò sí ìgbédìde ọ̀dà bọ́lá ń ṣe mú wáàní náà tó tún lo kà mọ́ gẹ́gẹ́ bó ṣe lo kàzíkìrì kún sọ́mìnì pé ọlọ́run àbáza àlìyá àsù iná ló fi sọ yí pé kàmáyé ìsàlìkù faru mina ashabil kubur. ìdáhùn wa ni yí pé táyà kejì kàmáyé ìsàlì ó yàtọ̀ sí kàzíkìrì kún kí ni ìyàtọ̀ ẹ̀. ibi tí kàmáyé ìsà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làlùkùránì ti gbé wá pé n tó ń fẹ́ sọ yàrá mu ni ẹ má ṣe yá ayọ́ alladhina amanu la tatawallaw qawman ghadiba Allahu alayhim. àwọn tọ́lọ́hún bínú sí ẹ mọ̀ yẹn wọ́n lọ́rẹ́ ayò. qad ya'isu minal akhirah. wọn ò ní gbàgbọ́ pọ́jọ́ gbèǹde àlìkìyámà ń bẹ. kama ya'isal kuffaru min ashabil qubur. ìdí àkọ́kọ́ nù ni pé zikirul aba àti zikirul muallimin zikirul aba wọlé nù alukurani lábẹ́ bẹ́ẹ̀ a lè wá gbé zikirul muallimin náà a lè gbé síbẹ̀ wà á dọ́hùn min zalika makanan èyí tó wá clear jù yẹn lọ oníbi tọ́lọ́hún ti ń sọ̀rọ̀ ànábì Ibrahim pé wadhkur fil kitabi Ibrahim. innahu kana siddiqan nabiyyan wadhkur fil kitabi Ibrahim. rántí ànábì mi Ibrahim ìwà náà Muhammad ànábì Ibrahim ti lọ kó tó dé àmọ́ngbà tó dé ṣe dé rẹ̀ rántí ẹ̀ sọ́n tó ṣe níbo ṣe dáadáa. so ànábì Ibrahim makama tó wà makama àwọn ànábì Ọlọ́run ni àwọn àfáà tó gbapò fáwọn ànábì Ọlọ́run iná ní sílísílà yẹn ń bọ̀ tó edéri Sheikh Adam bọ́lá ń bá lè pa àwọn àlìhùmọ̀ ànábì àtànábì láṣẹ pé udukuri fil kitabi Ibrahim rántí ànábì Ibrahim ṣe dé rẹ̀ ní jẹ́bẹ̀. innahu kana siddiqan nabiyyan. idh qala li abihi ya abati lima ta'budu ma la yasma'u wa la yubsiru wa la yughni anka shay'a. òdìkúrí tọ́wánú alukurani ń bẹ ní iná ni tí mo fẹ́ lò wípé ká ṣe dé àfa onímọ̀ orí bí wọlé níbi tá a bá ṣe hamlu màánà àyà alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́n ọba ti dákọ̀ kàdíkìrì kún á bá kún orí bí wọlé ń bẹ yẹn bíyàn ọba wa kílẹ̀ àtó nílàkàyè tiẹ̀ èyí tọ́lọ́n ti ní udukuri fil kitabi Ibrahim òun wà ọ̀dọ́hù òun kílẹ̀ àjù bẹ́ẹ̀ lọ eléyìí ní mashru'iyya tí wọ́n bá bẹ̀rẹ̀ pé kí ni legality ń tà ń ṣe kí ni jawazu ẹ̀ mashru'iyya ni mo fi yẹn túmọ̀ ni mo fi yẹn treat. lẹ́yìn ẹ̀ kí wàá ní history day ẹ ti bá wa sọ díẹ̀ ń bẹ̀. day kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ day tá a ní sọ̀rọ̀ anniversary torí pé day ò ní mọ̀ wá ń jojúmọ́ irú day tí ẹsẹ̀ àlùnà kà ń ṣe ọdọọdún ní ṣe ó tún dọdún tí ń bọ̀ ìtí sì ń jẹ́ anniversary náà ní tá à ń ṣe ìhàdà rẹ̀ lọ́dọọdún kódà usman sheikh tí baba mudirul markazi dálẹ̀ about 28 years ago bẹ́ẹ̀ ni torí mo ka majalla ṣùnà níjọ́ òní majalla ṣùnà tí ń jẹ́ sísílà tání àti ń jẹ́ àlàádádù tání nínú sísílà asabin sheikh adam abdullahi Al-Ilory al-Thaqafi mo kàn jò ní mo wá rí tẹ̀kídìmù baba mudirul markazi ń bẹ̀ wọ́n á sọ ń bẹ̀ ńjọ́ náà lọ́hùn that was 2011 wípé fíkírà usman sheikh ti bẹ̀rẹ̀ láti bíi 14 years ago 2011 ni wọ́n sọ tẹ́ ẹ bá wo 2011 ṣé ní 13 years ni ẹ wá pa 13 pọ̀ mọ́ 14 27 èrè ọdún tí wọ́n ń sọ gangan 2011 tẹ́ ẹ bá fi kún 28 so tí ó bá yàtọ̀ sí déètì ni wẹ́wẹ́wẹ́ náà. Ayakumullah. Usman tí bàbá dálẹ̀ about 28 years ago Usman ní náà kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí ó kúrò nínú anniversary n ti ń jẹ́ anniversary òun náà ni n tá a ṣe lẹ́sìn ní déètì kan déètì ni wàá délé ní àwọn arántí ẹ̀
wípé èsìn la ṣe nǹkan báyìí ó dọdún kan léni àárín tiẹ̀ gẹ́gẹ́ bí múnjídù English àbó ṣe túmọ̀ anniversary nù ni múnjídù wo òun náà ni the New Penguin English Dictionary títa ní ń jẹ́ consultant editor ẹ̀ tí Allen Robert ń jẹ́ consultant editor ẹ̀ ibo ni wọ́n ti tẹ̀ wọ́n tẹ̀ ní Scotland year wo ni wọ́n tẹ̀ ní 2001 page wo ni túmọ̀ yẹn wà nínú dictionary yẹn ń bẹ ní page 52 níbẹ̀ tẹ́ bá kó nu dictionary òyìnbó tó túmọ̀ anniversary bí mo ṣe wí ni ẹ wá bọ́ sínú dictionary modern English Arabic dictionary ìyẹn ni wípé alqamusu ingilisi arabi títa ní ṣe tí Munirul Baalbaki kọ ta ní jẹ́ Munirul Baalbaki òun náà ni ọdún barizon min ulamai mashmai al-lughati al-arabiyya bil-Qahira sabiqan ó ṣe ní 1995 edition wo ni edition 29 at-tasi'atu wal-'ishrun tẹ́ bá wo page 15 bẹ́ẹ̀ ó túmọ̀ anniversary bó ló ṣe tú ó ní dikra sanawiya ó tutù bá mi ó ní idun sanawi ó tutù bá mi ó ní muhtafalun bi sanawiyan fi maw'idin la yataghayyar má bọ̀. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. ibo wa ni kẹ́límà anniversary ti wá láti bí èdè Latin ni àwọn wo ni wọ́n ń sọ Latin wọ́n ń sọ ní Vatican City Latin náà ni lóga sáídà tí wọ́n ń sọ ń jọ̀hún kí English ó tó gbé kó tó dé kó tó lè kú ò kó tó gba ilé mọ́ lọ́wọ́ wọ́n ń sọ ní Vatican City ẹni wọ́n ń sọ ní West ni wọ́n ń sọ ní Europe anniversary wá láti bí gbólóhùn tí wọ́n ń pè ní anniversarium àbí láti bí gbólóhùn tí wọ́n ń pè ní anniversaria àbí láti bí gbólóhùn tí wọ́n ń pè ní anniversarius kẹ́límà méjì ni wọ́n tó pọ̀ ló di anniversary annos ìtí ń jẹ́ annos AWN ni o kìí ṣe ANUS tó bá jẹ́ ANUS ibi tó ti ń da èyí tó jẹ́ lẹ́lẹ́ ní jẹ́ báwọn àmọ́ annos AWNUS òun ni kíni òun ni kẹ́límà àkọ́kọ́ ntómi ní yíà lọ́dọ̀ àwọn Latin òun ni annos ntómi ní yíà lọ́dọ̀ àwọn òun ni bẹ́ẹ̀ àti versus mi ni turning ìtí ń jẹ́ turning ni taradud tekrar kí nǹkan máa lọ kọ́ máa bọ̀ tá a bá pa méjèèjì pọ̀ yóò fún wa ní anniversary ìyẹn ni pé ntí ó máa lọ ntí ó máa bọ̀ láàrin ni kí n tó lọ tó bá jẹ́ wípé ní déètà ń ṣe yìí ó bá a mu pẹ̀lú báwọn elédè ṣe tú a gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ àti déètì tá a bẹ̀rẹ̀ ìjọ tá a bẹ̀rẹ̀ òní náà lọ da ká máa ṣe lọ́dọọdún kò gbọ́dọ̀ yàtọ̀ tó bá ti yàtọ̀ ó ti kó onítùmọ̀ tá à ń ṣe àkọ́kọ́ mẹ́sẹ̀gì mi nù ni káńtó wílẹ̀ kan kí n. fadhkurullaha kadhikrikum fi maw'idin la yataghayyar nínú Munirul Baalbaki mú jámù rẹ̀ bó ti pé nù ni. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. mo ti sọ kí ni history rẹ̀ mo ti sọ kí ni legality ẹ̀ kí ni jawazu ẹ̀ nínú Al-Qur'an. the next thing tí mo fẹ́ sọ ni wípé kí ni Sheikh Adamu ṣe tán fi lẹ́tọ̀ọ́ sí kíní yẹn wá bá ń ka orin wá sí tó wà lọ́wọ́ rẹ̀. miftaha Jaqmali alahu tasha'ana adamuna tuhuyihi fil jihari adamuna tuhuyihi fil jihari. àbá Miftaha lọ bá mi sọ̀rọ̀ bí oṣù bíi mẹ́rin sẹ́yìn mo rò pé ńgbà yẹn ń rò wípé ètò yìí òun fẹ́ gbé e dání huwa bí mufradihi sẹ́sìn mọ̀ pé ntọ́ bá dáa téèyàn nìkan bá gbé dání gbogbo èèyàn náà ni wọ́n rọ kiri ká ẹ̀ mo dé àyín tán kí n tó mọ̀ wípé ètò yẹn ti ju tiẹ̀ nìkan lọ àmọ́ ńgbà tí mo ń kọrin wá sí tí mo fẹ́ lò lánàá nítorí wà ní fíkírà mi ni wípé òun ló lètò yẹn ló jẹ́ ń sọ wípé. miftaha Jaqmali alahu tasha'ana adamuna tuhuyihi fil jihari adamuna tuhuyihi fil jihari. tó kálẹ̀ kan sí. miftaha Jaqmali alahu tasha'ana adamuna tuhuyihi fil jihari adamuna tuhuyihi fil jihari. wàá sọ pé yá káwọ́mọ̀ Jaqmali.
يا قوم جقمال لأنتم خير لأنتم خير يا قوم جقمال لأنتم خير يا قوم جقمال لأنتم خير آدمنا تهيه في الجهار آدمنا تهيونه جهارا آدمنا تهيونه جهارا آدمنا تهيونه جهارا. mo kí yín pé ẹ kú ètò tó dáa gbogbo ẹ̀yin jàmáà lábẹ́ àfa wa àtàyè ṣe Jaqmal. mo dá àfáàfà táyì tọkọ pè mí mo dá kí mo wá kí gbogbo yín tẹ́ padà dìrọ̀ mọ́ra yín níbi oríire náà. mo ní tẹ́ ń ṣe yìí ó dáa. mo sì rántí pé nígbà tí mo lọ Abẹ́òkúta táàfà Abdulhamid Dodo wí pè mí. nígbà tí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí mo ti sọ fóun náà ni wípé. Abdul Hamidil Mustana Bushroka Hafuluka yuhuyi aliman daraka Hafuluka yuhuyi aliman daraka. tí Abdulhamid Dodo wínú ni wá wí tí àyín ya qawma Jaqmali. Ya qawma Jaqmali la antum khairun Adamuna tuhuyunahu jihara Adamuna tuhuyunahu jihara. káyẹsẹ̀ kejì. Yawmuka hadha Shaykhuna Al-Ilory Adamu Abdallahi dhali athari wa mithluhu la anbiyaullahi bidhikri. Yawmuka hadha Shaykh. mo ń fèsì rúhù bàbá wa Shaykh Adam. Yawmuka hadha Shaykhuna Al-Ilory. mo ń sọ fún bàbá wa mo ń sọ fún rúhù wọn wípé ọjọ́ wọn tá à ń sẹlibrétì lénìí. Adamu Abdallahi dhali athari. bàbá tó lọ tó ferí palẹ̀ mo ń sọ fún wọn pọ́jọ́ wọn tá à ń sẹlibrétì lénìí ọjọ́ tó lẹ́tọ̀ọ́ ká ṣe bẹ́ẹ̀ fún wọn ni. Wa mithluhu la anbiyaullahi. irú ntọ́lọ́ ń ṣe fún wọn tí wọ́n lọ tí àgbàgbé wọn tá à ń rántí wọn ọlọ́run ṣe irú ẹ̀ fáwọn ànábì ọlọ́run ìtọ́ yẹ kí n wí ni pé ntọ́lọ́run ṣe fáwọn ànábì ọlọ́run ṣe irú ẹ̀ fún Shaykh Adam àmáyé ń bẹ fún rùyún náà nù bàlágà tẹ̀síbí mọ̀kúlùbù nù ni má bọ̀. Wa mithluhu la anbiyaullahi bidhikrihim tulizamu wali akhayari. Nulizamu ni o. Nulizamu wali akhayari. irú kẹ́yìn rí ọlọ́ká àfọ́ ọlọ́kẹ́ni mímọ́ ọlọ́kẹ́ni ọlọ́run lọ káyé má gbàgbé ẹ̀ kán máa rántí ẹ̀ ẹ̀yin ọmọ Darul Ulum ẹ jókòó káyé má gbàgbé ẹ̀ kán máa rántí ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn anábì ọlọ́run tó ṣáájú ọ̀kan nú ẹ̀ lànàbì Ibrahim tí mo fọ̀rọ̀ rẹ̀ wọlé ni bìdíkìrì yìí nulizamu. Nulizamu wali akhayari. níbẹ̀ lọ́lọ́run ti sọ fún wa pé ó di dandan ká máa rántí àná Ibrahim nítorí mèremère tó ṣe àdúgbò tó bá rẹ̀ àdúgbò tí ò sí ẹ̀sìn ni hárí débi pé bàbá ẹ̀ gan ọ̀rẹ́dì láti gbẹ̀sìn síbẹ̀síbẹ̀ kò tẹ̀lé ti bàbá ó tẹ̀lé tọ́lọ́run ní tó kún ọlọ́run léjú nù ni tọ́lọ́run fi sọ yìí pé ẹ má gbàgbé ẹ̀ ó ti lọ. Ádámù kámú alámùtánà nù dọ́ra ni. bí bàbá wa Shaykh Adam náà ṣe wáyé ọlọ́run rán ní ìmọ̀ ọlọ́run ṣe ní Rasulul ilmi bàbá wa wá fi tí ò yé wa wọ́n fi yé wa wọ́n fi mọ̀ wá ó yé wa dáadáa lójú wọn nígbà wọn lọ tán àgbàgbé ẹ̀ àwa da sọ̀rọ̀ kò fún gbogbo ẹni tí ń jó ní kéwù. Ádámù kámú alámùtánà nù dọ́ra ni. àwọn ọmọ Ádámù kò síbi tó ti pàdé wọn wọ́n fẹ̀ yẹn kan lẹ̀. Ádámù kámú alámùtánà nù dọ́ra ni. ọ̀sẹ̀sẹ̀ tá a ṣe àwọn tí wọ́n ń bá wa wí tí wọ́n ń bá wa jà tí wọ́n ń bú wa ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ wọ́n ni pé wọ́n mọ̀ pé àwọn ò tó wa bàtà wa àwọn ò tó belé ìlàjì ara wa. Ádámù kámú alámùtánà nù dọ́ra ni. ta ló sọ wá di bẹ́ẹ̀. Ádámù kámú alámùtánà nù dọ́ra ni. ta lọ́lọ́run fi irú iṣẹ́ bẹ́ẹ̀ rán. Ádámù kámú alámùtánà nù dọ́ra wa mithluhu la anbiyaullahi. má bọ̀. bidhikrihim nulizamu wali akhayari. Ádámù kámú alámùtánà nù dọ́ra ni. má bọ̀. wa kullu man ahsana fi tadhkari. gbogbo ẹni ó bá ṣe eré láyé tó ṣerú iṣẹ́ tí Shaykh Adam ṣe tó bá lọ tán fi tẹ̀síkárì ayé ò ní gbàgbé ẹ̀. Jilun madha qabla ka'ishta fihi. ètí mo wá fẹ́ sọ tí wọ́n bá ní kí ni mẹ́sẹ̀gì mi kí n tó gúnlẹ̀. Jilun madha qabla ka'ishta fihi. fílọ́sọ́fà kan sọ wípé ìgbà mẹ́ta ní bẹ madi ń bẹ òun ni past hadiru ń bẹ òun ni present
future ń dẹ̀ ń bẹ mustakbal ìkan náà ló lè lò ń bẹ dèdè àsìkò tó ń bá ń lo ayé ní tó ti kú hádìrú rẹ náà nù ni kò pọ́síbù àwọn tí wọ́n ti bí nígbà tí wọ́n ti bí wọ kọ́ ọ sọ pé o tún bá wọn ṣàtọ́ra nínú zámẹ̀ní tiwọn kò pọ́síbù ọ wá lè lo hádìrú kó o tún lo mustakbal ó lè lo torí gbogbo ìgbà tí wọ́n bá ń lò ní bọ́ bá ṣe lè wù kó gùn tó kò tí ì wọ mustakbal tiẹ̀ hádìrú ló ṣe wà so ìgbà kan ló lò mo wá wò tán gbèsè ayé Sheikh Adam mo wò ó bí wọ́n ṣe lò ó mo rí pé bàbá Sheikh Adam ìgbà kan kọ́ ni wọ́n lò Sheikh Adam wá lò gbà mẹ́tẹ̀ẹ̀ta ó lo kíni ó lo mẹ́ẹ̀dí past ó di mélòó Sheikh Adam lo hádìrú ẹ̀ ìgbà tí ń bẹ láyé gangan tí ń jẹ́ present mudoriu ó di mélòó ó di méjì Sheikh Adam tó wá lo mustakbalu kalẹ̀. Kíló mọ̀tọ́ kọ́bùlà kà ń ṣìtà fìhí. Tí n bá ti ṣàlàyé ẹ̀yìn tí mo fẹ́ sọ náà. Kàmú fìhí mi ní ìsìnhámi káìlì màdárì. Jílù mọ̀tọ́. Jílù mọ̀tọ́ kọ́bùlà kà ń ṣìtà fìhí. Jílù mọ̀tọ́ kọ́bùlà kà ń ṣìtà fìhí. Ìgbà tó ṣáájú tiẹ̀ mọ́ dì rẹ̀ ń ṣìtà fìhí ọba wọn ṣàtọ́ra ń bẹ̀. Kàmú fìhí mi ní ìsìnhámi káìlì màdárì. Midirari nítorí pé contribution rẹ ọ wọlé sára àgbà yẹn tí wọn lè yọ kúrò ńbẹ̀ nígbà tí contribution rẹ ti ń bẹ lára àwọn tọ́sẹ̀mí fìlímàdì ìwọ náà ti ṣàtọ́ra àwọn ńbẹ̀. wàjílù kálí màṣíhùdù lẹ́yìn sáyóhù sọ. jílù kálí màṣíhùdù ìgbà tiẹ̀ tọ́ wa lò tí gbogbo ayé mọ̀ pé gbà rẹ ni lẹ́yìn sáyóhù sọ mọ́lákàfí. mọ́lákàfí ìfirọ́ yìí limukutari. lẹ́yìn sáyóhù sọ mọ́láka fi ìsìráì ìtò ṣe tó fi enrich ìgbà yẹn tó fi jẹ́ kí ìgbà yẹn ó níye lérí ìtò ṣe ní pọ̀ débi pé kò ṣeé kà ó contribute sí hádìrú rẹ nù ni. ẹlẹ́ẹ̀kẹta. wákàmùlànà mina ríjà lílí yawma. àwọn àfáà tí wọ́n ń dún lónìí nígbà tí Sheikh Adamu ò ti sí mọ́. wákàmùlànà mina ríjà lílí yawma sonatahum min qablu bílí sonatahum min qablu bili afukari. Sonatahum min qablu bili afukari. Sonatahum min qablu bili afukari. Kó tó lọ ló ti fi làákà ìrọ̀ wọn kalẹ̀. Gbogbo tí wọ́n wá ń sọ lónìí ìmọ̀ rẹ ni wọ́n ń fọ́n káàkiri. Ìwọ́n ń ṣiṣẹ́ ní future rẹ̀ àbí òṣìṣẹ́ ń future rẹ̀. Fananu majmu'una kulla'a. Kéde bẹ́ẹ̀ ni. Ìdí wo ni fi ń ṣiṣẹ́ ní Mahdi? Mo mú ìdí méjì wá. Tí Sheikh Adamu fi ń ṣiṣẹ́ ní Mahdi. Ìdí alákọ̀ọ́kọ́. Bàbá wa ìmáàmù àgbà lónìí ní Ìlọrin. Adamallahu hayatahu. Mo rò pa àdámọ̀ wọn jù bá ní lọ. Adamallahu hayatahu. Gbogbo ẹni tó bá súnmọ́ bàbá náà yóò rí i pé ìfẹ́ Sheikh Adamu lórí ẹ̀mí wọn ti pọ̀ jù. Allah. Ìfẹ́ Sheikh Adamu lórí ẹ̀mí wọn ó ti pọ̀ jù. Bí wọ́n bá dákọ̀ bàbá wọn á ní Sheikhul Islam. Mo wá lọ́dọ̀ wọn jọ kan mo wá bí wọn. Báyìí làwa ń rò nípa yín. Tìfẹ́ Sheikh Adamu ìbò ló ṣe jẹ́ ọ̀pọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kódà kò tí ì tó. Allah. Wọ́n ní ẹ̀ngbà tí mo parí alukurani lọ́dọ̀ àlùfáà ṣàánú nílé mọ́gàjí ní bàbá òkò ẹ̀gbọ́n mi tí bàbá kan náà jọ bí wa ṣùgbọ́n tó ń lọ padà tọ́ mi ńgbà bàbá ò sí mọ́ Imam Saad àwọn ni wọ́n ní kí n lè kéwú ńbẹ̀. Ẹ̀ngbà mo sókè alukurani wọ́n tún fà mí lọ sọ́dọ̀ àfáà Musa Ìlérè nílé ọba Kùmásìn. Ẹ̀ngbà mo wá gúnlẹ̀ ńbẹ̀ ni wọ́n wá ní lọ sàkámà lọ́dọ̀ Sheikh Abubakar. Àkọ́kọ́ pé wàá rí Sheikh Adamu rí láyé lọ́mọ kéwú tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáà mi kẹta Sheikh Abubakar lọ́dọ̀ Sheikh Abubakar mo ti rí wọn. Allah. Wọ́n máa wádọ̀ bàbá yẹn láàrin ọ̀sẹ̀ mẹ́ta síra wọn. Tí wọ́n bá ń bọ̀ ẹnìkan ó gbé òkété ẹrù dání ìmọ̀ tó wà ń bẹ̀. Tí wọ́n bá ń lọ òkété ẹrù ni wọ́n tún gbé padà ìmọ̀ tó wà ń bẹ̀. Ńgbà ọ̀ya mọ Ọlọ́run wá fi hàn mí wípé n tí wọ́n wá ń ṣe lọ́dọ̀ bàbá yẹn Ọlọ́run fàṣírí nǹkan yẹn hàn mí. Àwọn tíra àwọn kùdámọ́ táwọn ẹni Ọlọ́run tó kọjá lọ ń lọrin ṣe àwọn ẹni Ọlọ́run níjọ́ tí ò tí ì sí tínáwó tí ì gbalẹ̀ tó báyìí tíra yẹn pọ̀ ní láìbírì àfáà mi Sheikh Abubakar Sakama bàbá wa ni ẹ bá ń kó tíra yẹn jáde iye tí báàgì mi bá lè gbà wọ́n wàá kó lè kó wọ́n lọ ṣàtúnṣe tọ́bọ̀ à ń bẹ̀ nínú ṣákùlù nínú núkútọ̀
nínú tàbír wọ́n lọ ṣàtúnṣe ẹ̀ wọ́n wá padà wá lẹ́yìn oṣù mẹ́ta alẹ́ nusakh alasiliya tí wọ́n gbé lọ wàlẹ̀ musahaha èyí tí wọ́n gbé kúò ń bẹ̀ àtẹ̀yí tí wọ́n ti túnṣe bàbá ó gbé méjèèjì wá èyí tí mo gbà lọ́dọ̀ yín ni mo ti túnṣe bí mo túnṣe dé nì. láti túnṣe àwọn ẹni àná láti túnṣe. Bàbá wa ìmáàmù àgbà ní gbogbo ìgbà tí wọ́n máa wá Ọlọ́run ní kí wọ́n bẹ̀ mí lẹ́nu ọ̀nà àfáà mi wọ́n á wá dì mọ́ mi wọ́n á bà mí lọ́wọ́. Allah. Bàbá ní àtìgbà yẹn nífẹ̀ẹ́ wọn ti bọ́ sí mi lẹ́mìí. Wa kamu lana mina rijalil yawma. Ìtí Shaykh Adamu ṣe yẹn wọ́n tún ṣe àwọn ẹni àná ṣe ni àbí wọ́n bàjẹ́. Sana'atahum min qablu bil afukari. Bọ́lọ́run ṣe yọ̀ǹda fún Shaykh Adamu kan ṣe ń tó tó ribiribi ni àwọn àfáà mi náà ṣáájú wọn lẹ̀ yìí mélòó wọn la rí gbọ́ bá nípa wọn náà ṣe bẹ́ẹ̀. Wa kamu lana mina rijalil yawma. Àwọn àfáà mi ń bẹ tí wọ́n jọ lògbà pẹ̀lú Shaykh Adamu mélòó nù wọn la rí gbọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀. Wa kamu lana mina rijalil yawma. Ìran kanu ni nínú ìran pé Shaykh Adamu live in the past. Wọ́n ṣàtọ́ra àwọn ẹni àná níbi láìfù wọn wọ́n túnṣe wọn ṣe. Ẹlẹ́ẹ̀kejì. Fana. Gbogbo àwọn tí wọ́n ń fẹnu àbùkù kan Shaykh ẹ̀ tí wọ́n ń fẹnu àbùkù kan àwọn ẹni àná. Gbogbo àwọn tí wọ́n ń fẹnu àbùkù kan àwọn ẹni àná. Shaykh Adamu gbà fún wọn. Allah. Mo wá fẹ́ mú example kan wá. Àwọn ẹni àná tí Shaykh Adamu gbà fún ni wọ́n bẹ nínú sàárè wọn o egun ẹlòmíì ti kẹ fún o síbẹ̀síbẹ̀ Shaykh Adamu gbà kí wọ́n fẹnu àbùkù kan wọn. Allah. Kìí ṣe pé Shaykh Adamu tẹ́tírà sí wọn lọ́fà o wọ́n dá fáwọn àrọ́dìhìm. Mo wá fẹ́ má pèjúwe kan wá nínú lamhatul billah o àpèjúwe tí mo fẹ́ mú wá òun náà ni ibi tí Shaykh Adamu ti ń sọ wípé ajibtu min muallifi kitabi miftahi logati al-arabiyya fi afriki al-garbiyya wa huwa rajulun shamiyun ismuhu Shaykh Muhammadu Mustafa min bayni as-suriyyin al-lubnaniyyin alladhina farrau min biladihim ila gharbi afrikiya. Allah. Wa huwa rajulun mutawassitul ma'rifa fattafaqa ma'a ba'di ahli Lagos ala an yajma'a أولاد الحي لتعليمهم اللغة العربية فبدأ بذلك وألف لهم كتابا مدرسيا يبدو له في نفسه أنه أبدع فيه وأعجب وأحسن وأقرب ثم قال في مقدمة الكتاب إنني لما رحلت إلى أفريقيا الغربية وجدت الناس على الجهل الكثير إذ لم يوجد عندهم كتاب يصلح للإقراء فألفت هذا الكتاب لتعليمهم اللغة العربية التي كانوا بأشد الحاجة إليها بعدما كانوا ملمين بالإسلام. Bàbá ní tó sọ yẹn ti pọ̀ jù. Ó nígbà tó ń wá láti Sham ìlú òun tó ń dé yàyín tó ń dé Áfíríkà tó ń dé Garbu Africa West Africa òun rí páìmọ̀ kan gbalẹ̀ mo wá ṣe tíra miftahi mo fi ń kọ́ wọn ní lóga àrọ̀bíyà. Bàbá ní kúlìtù èmi wá sọ wípé bàbá ní mo wá sọ wípé innahu law qala lamma jaa ila Lagos wa adraktuna ala al-jahl al-kathir lakana mugaliyan. Allah. Tí ó bá dákọ̀ Garbu Africa tó bá ṣe pé n tó wí ni pé ńgbà mo dé Lagos mo bá ìmọ̀ kan bẹ̀ tó pọ̀ èyí tó wí ni náà ó ti pọ̀ jù li annahu yujadu fi zalika al-waqti min jillati al-ulama kathirun minhum àfa Abubakar Akànní nínú àwọn àfa àgbà tí ń bẹ lẹ́kọ̀ọ́ kóhun tó dé àwọn àfa àbáyé ńbẹ́ńbẹ́ bàbá dákọ̀ àfa Abubakar Akànní nínú wọn ni bàbá dákọ̀ al-Imam Ibrahim al-Barnawi nínú wọn ni wọ́n dákọ̀ Shehu Isa Shitu nínú wọn ni wọ́n dákọ̀ àfa Kọ́símù Èkémọdé nínú wọn ni wọ́n dákọ̀ àfa Abdulsalami tọ́jú àlọ́wáìsì ní Sango nínú wọn ni bàbá ní tó bá ṣe pé ńgbà mo dé Lagos nìkan ló wí pé mo wá bá ìmọ̀ kan bẹ̀ ìyún gan ti pọ̀ jù tó bá wá sọ pé ńgbà mo dé Nàìjíríà bàbá ní irọ́ ọlọ́pàá làkàna dálíkà kathiran nítorí wípé yujadu fi Nàìjíríà fi zálíkà zaman mi'atun minal ulama alladina la yakillu mustawa'um am mustawa ulama Damashq, ulama Turabilis, ulama Beirut, ulama Halb.
àwọn ẹ̀mẹ́yìí àfáàn bẹ́ẹ̀ Nàìjíríà nígbà tó lóun wá yẹn tó yẹ pé mustawa àwọn tẹ́ ẹ bá gbé sẹ́gbẹ̀ẹ́ mustawa àwọn ilẹ̀ Lárúbáwá déédéé ni sáwàsáwà ni wọ́n. وكم لنا من الرجال اليوم صنعتهم من قبل بالأفكار. bàbá wa ní fadlan min jami'i garbi Afirikiya bima fiha Senegal bima fiha Mali bima fiha Ghana bima fiha Nigeria ìtọ́sọ̀ ń pọ̀ paragraph tó tẹ̀lé bàbá wa sọ pé wala yazalu al-aqil wal halatu hazi'i yaqdi al-ajaba min tatawuli zalika Shaykh ala ulama'ina al-qudama wa tajahulihi mazayahum ma qasri ba'i'i wa da'fi ta'alifi'i wa tartibi'i wa fusuli'i. Bàbá ní ìkìntọ́ kan ní náà ìmọ̀ mélòó ní bẹ lọ́dọ̀ ẹ̀ tí ń fẹnu àbùkù kan àwọn àfáà wa wọ́n ní ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mú bẹ̀ ni wípé alikitaabu shahiduna ale yajiduhu man yatlubuhu liya'rifa kayfa yahlu libadi nas an yahtakiru gayrahum liya'tazzu. وكم لنا من الرجال اليوم صنعتهم من قبل بالأفكار. ìṣẹ́jú mẹ́ta péré ló kù. فنحن مجموعون كل عام. bí bàbá ṣe kíni bí wọ́n ṣe ṣátàrà mọ́ dínú báwo ni wọ́n ṣe ṣátàrà mùdọ́rù ìgbà tí wọ́n gẹ́gán 1952 ni markazi dé lábẹ́kúta 1955 ló dé markazi lágége ẹ̀ngbò di 1958 May wọ́n ṣe mu'tamar ní Ìbàdàn ní qismu lọ́gàl arabiyya wa dirasatil islamiyya ní May 1958 Sheikh Adamu kọ́ wárákà lọ́bẹ̀. Sheikh Adamu wa tún àṣírí fáwọn tí ń kọ́ arábíkì ní jamia ń bẹ̀ wípé kamhikat mi muamaratin wọ́n ti ń di ọ̀tẹ̀ lọ́gà àrọ̀bíyà ń gbogbo àgbáyé nínú pé wọ́n ń di ọ̀tẹ̀ lọ́gà àrọ̀bíyà ń gbogbo àgbáyé bàbá ní kam min mata'ina lil barhana ala adami salahiyatiha lil ulumi wa lil hadara wọ́n sọ pé lárúbáwò ò ṣe fi kọ́ sáyẹ́nsì àwọn ọmọ lárúbáwá náà sọ wípé al-arabi al-fusha al-mutaqayyidatu bil qawaidi sa'aba kọ́yìndà aṣọ lárúbáwá ti pọ̀ jù kó tó sọ sọ́ọ̀fù kó tó sọ náwù wọ́n ní ẹja máa sọ àmìyà tó ń wà sáhálà nínú ète táwọn ọmọ lárúbáwá fúnra wọn ń di against lárúbáwá ni àwọn al-muslimuna mingeri l'arab àwọn náà ń di ète against lárúbáwá wípé kí wọ́n jà rádà islam kúrò níbi lárúbáwá kí islam ó di ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn masihiya tí ò sí èdè kan pàtó tí wọ́n fi máa ṣe àdáwù rẹ̀ bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ yẹn nínú hasodul munasaba tí mudirul markazi kójọ risala yẹn bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n gbé lọ sí mọ̀tàmọ́rù jamia Ìbàdàn bàbá wa sọ síbẹ̀ wípé inna amaniyana fi hadal mawkif an yatawathaqo at-ta'awunu bayna markazi ta'lim al-arabi wa furu'ihi wa bayna qismi dirasati al-lughati al-arabiyya لنكثر من طلاب الثقافة اللغة العربية والإسلامية. bàbá ṣe ń tí ọ̀ràn lárúbáwá lọ́wọ́ lásìkò tiwọn púrúfù pé wọ́n wúlò wọ́n relevant fún kọ́ọ̀kẹ́ ẹ̀rọ lárúbáwá nígbà ayé wọn nù ni kí wàá nìtumọ̀ pé wọ́n wúlò fún mustekbalu ńgbà táwọn ò sí mọ́ mo sọ pé 1952 ni wọ́n dá markazi lẹ̀ àwọn ọmọ 19 tí santo ashara taliban òun náà ni wọ́n fi bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n dá markazi lẹ̀ wọ́n ń bẹ bẹ́ẹ̀ títí di 1953 ọmọ 19 náà ẹ̀ngbò di 1954 bàbá wa ṣe jàwálánù káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n wá rọ́ ọmọ 11 sí tá a bá fi 11 papọ̀ mọ́ 19 ó di mélòó ó jẹ́ 30 ẹ̀ngbò di 1954 gbogbo ọmọ markazi pátá wọ́n jẹ́ 30 àwọn àfáà mélòó ni ń kọ́ wọn jọ́ náà lọ́hùn àwọn àfáà mẹ́ta Sheikh Adam Nafso baba wa Abdulrahman Salahuddin baba Leila Al-Bulbul kọlọmba wa kẹwọn ó di mélòó ó di méjì àti baba wa Dawud Senegali ọmọ Lárúbáwá ló wọn ọmọ Senegali àwọn mẹ́ta yẹn ni wọ́n kọ́ wọn láti ìgbà tí Sheikh Adam ti dálé kéwúlẹ̀ 1952 títí di 1954 19 sì ni àdàdì tulab nígbà di 1954 ni wọ́n di mélòó ni wọ́n di 30 bó ṣe yẹ kínú Sheikh Adam ó dùn pé àdàdì wa ti lékún Ọlọ́run tún wá fi kan yòókù tì ní 1954 kí ni kan yòókù àwọn àfáà méjì tó kù tí wọ́n kún bàbá tí wọ́n fi ń jẹ́ mẹ́ta wọ́n sọ Ọlọ́run kádàrá pé ibi tí wọ́n ó ṣiṣẹ́ pẹ̀lú Sheikh Adam tán nítorí ìmkànẹ́ẹ̀tì tí bàbá ọmọ fi ká fá àwọn ìjọ náà lọ́hùn mélòó lọ́mọ làwọn méjèèjì bá fi ṣẹlẹ̀
ọba kù Shaykh Adam nígbà tí ò ní ṣẹ̀ṣẹ̀ béèrè lọ́wọ́ èèyàn wípé wá kọ́ mi kí ni ń kọ́ wọn. Al-Ilory. bí àfáà ti ń lọ wá sí ni àfáà ti ń lọ wá sí Ajánásì rẹ nǹkan kan wá ta sí lọ́pọlọ ọ̀wá ń pé kò gbé kọ́ọ̀lù rẹ òní ó ṣe rìsáàtì lé ọ lọ́wọ́ ni. ìyẹn níbi táwọn Ajánásì ti ṣe bẹ́ẹ̀ mo mọ̀ pé Ajánásì gbogbo ẹ̀yin tẹ́ wà ń yàn yín ṣe bẹ́ẹ̀ Ajánásì tèmi nọ́mbà 1 tí ì ṣe bẹ́ẹ̀ ni. wa kam lana mina rijali liyawma sonatahum min qablu bil afukari sonatahum Haruna Rashid níjọ́ tí máìkì bá dọ́wọ́ àwọn náà sọ pé tàwọn náà ní nọ́mbà 1. náà mo ti púrúfù pé bàbá relevant ní mọ́dí wọ́n relevant ní mudoriu wọ́n sì relevant hadir wọ́n sì relevant ní mustakbal wá sí tọ́wọ́ ń bẹ̀ fún gbogbo ọmọ kí ó tọ́ wáyé àyìn. wali wanzu an yattakhidha al-jami'u. mọ̀ ń tọ́ wá ṣe láyé. Allah. kọ́lọ̀ kó fi ọ́ ṣe ìdáyà kí ni mission rẹ láyé kó o sì tètè gbá a mú. ọ̀kan náà àwọn sàábì oníṣẹ́ ọlọ́run wọ́n ń porúkọ rẹ̀ ní Abdullahi ibn Amr ibn Hiram Abu Jabir. ogun lòun jà sójú ọ̀nà ọlọ́run ìjọ tí ó wá kú wọn lógun Udu ni ó wá rí lójú oorun pé ogun tá à ń lọ lónìí òun ò ní bọ̀ ó sì pe ọmọ rẹ̀ ó lóun lójú ogun nì náà ó sì kú síbẹ̀. tẹ́ bá wo rijalun hawla rasul tí Muhammad Khalid kọ ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ní page 595 ó kú síbẹ̀. ńgbà wá yá ànábì wá pe ọmọ ẹ̀ Jábìr wípé ìtọ́lọ́run èé ṣe fẹ́ nìkan ọlọ́run ṣe fún bàbá yín. ma kallama Allahu ahdan alanan ọlọ́run èé bẹ́ anybody sọ̀rọ̀ ní face to face àyàfi kó jẹ́ wípé wàrà hijab àmọ́ ọlọ́run bá bàbá àti yín sọ̀rọ̀ face to face ọlọ́run bí wípé salni ya Abdullahi ya Amru ọ̀hún tí ká bí mi ní tọ́ fẹ́ lẹ́yìn ìgbà tó kú tán ọ̀hún tí ká yín ṣe ń tọ́ fẹ́ nì fún ọ ìtí ọ̀wá wí ó ní as'aluka an taruddani ila dunya marratan taniyatan li aqtula fi sabilika. mo fẹ́ tún lọ tún ogun jà lójú ọ̀nà rẹ lójú ọ̀nà ẹ̀sìn Islam jí mi kí n tún lè lọ jà sójú ọ̀nà ẹ̀sìn Islam. ọlọ́run wá dá lóhùn wípé sabaqo minil qawlu annahu ilayha la yarji'un ẹni ó bá ti kú òní padà síbẹ̀ ó sọ fọ́lọ́run wípé dákun bá ń fi hàn àwọn èèyàn wípé ìdẹ̀ra tó ṣe fún mi ní ń ló bí àwọn tí wọ́n bá kú ẹ̀yin tẹ́ ń rò pé wọ́n kú sójú ọ̀nà ọlọ́run wọn ò kú àhẹ́yàwó ni wọ́n. bal ahya'un 'inda rabbihim yurzaqun. sàhábíyù ni mọ̀ tọ́lọ́run rán wáyé wá ṣe ó sì dì mọ́ ló fi jẹ́ pé ń gbòókú tọ́lọ́run tún fún l'opportunity pé bí mi ní tó fẹ́ mo tún fẹ́ lọ jagun náà ló tún wí. Shaykh Adam Rasulul ilmi ni ìtọ́lọ̀ ń gbé wáyé wá ṣe nù ó sì. wọ́n ní wọ́n fún ayé tẹ̀kídàlì jẹ̀mí uswata khairin min duna al-aari. àwọn kan wá ń bẹ bá a ti ké yìí làwọn náà ké. bá a ti ké yìí làwọn náà ké. ó lè yé wọn tó tiwa ó lè má yé wọn tó tiwa. ó lè yé wọn ó sì lè má yé wọn tó tiwa. kódà ó lè yé wọn ju tiwa lọ. kódà ó lè yé wọn ju tiwa lọ. ṣùgbọ́n gbà táwọn dáyé tán tí wọ́n ké tán. àmọ́ gbà tí wọ́n ké tán. wọ́n fẹ́ máa nu àwọn ọ̀dọ́ tí ń bọ̀ wọ́n fẹ́ máa sọ wọ́n nù ni. wọ́n fẹ́ máa sọ àwọn ọ̀dọ́ nù ni. ìmọ̀ kọ́ lókù tí wọ́n ń gbọ́lá fún owó lókù tí wọ́n ń gbọ́lá fún. wọ́n polówó màmá wọn gbọ́lá fún màmá owó lókù tá ń gbọ́lá fún o. tí wọ́n bá ṣe fáàrí tí wọ́n bá dóde. tí wọ́n bá ṣe fáàrí tí wọ́n bá dóde. ìmọ̀ da ìmọ̀ lẹ́wà wọn ò ní sọ. ìmọ̀ da ìmọ̀ lẹ́wà wọn ò ní gbọ́lá fún mà. ẹ wo aago tí mo wọ̀ yí 1 million ni. ẹ wo tí mo lò yí 1 million ni. bẹ́ẹ̀ kọ́ ni Shaykh Adam di. báńkọ́ ni bàbá Shaykh Adam di o. owó tẹ́ ẹ ní. owó tẹ́ ẹ ní. tó jẹ́ pé n tẹ́ ẹ fi ṣe nìkan lẹ́ lè sọ. tó jẹ́ pé n tẹ́ ẹ fi ṣe nìkan lẹ́ lè sọ. ẹ lè púrúfù bí tẹ́ ẹ ti rí. ẹ lè púrúfù bí tẹ́ ẹ ti rówó yín. kí ni fáàrí ni ẹ má jẹ́ ọjọ́ yín lójú ẹ̀yin ọmọ kí wọ́n fẹ́ ṣì yín lọ́nà ni. ó pa àwọn ọmọ kí wọ́n Subhana fẹ́ jọ rabbika. lójú. bil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi. المحامي أدام الله حياته لله الحمد بلا عدد. لله الحمد بلا عدد. nísìnyí bàbá wa dókítọ̀rù Habibullah bun Habibillah ọmọ babalágége ọ̀dọ̀ wọn là ń lọ nísìnyí pẹ̀lú ògùn Ọlọ́run insha allah rahman pẹ̀lú ògùn Ọlọ́run tó bá ti ń sọ̀kalẹ̀. dókítọ̀rù wa ọ̀dọ̀ wọn là ń lọ nísìnyí dókítọ̀rù ẹ wá jẹ́ ní báyìí kọ́kọ́ ṣe wá sí àwọn afọ́wọ́ wá sí sábà ṣe bẹ́ẹ̀ ara wọn ti mọ gbóná dókítọ̀rù wa dókítọ̀rù ni wọ́n sọ̀rọ̀ tán dókítọ̀rù náà ó tún gbà á ọlọ́njà rí wọn pẹ́ insha allah.